ṣe Olúwa náwó ṣe mí lọ́kàn nù wọn sàmì sí mi lára sàmì sí mi lára sàmì sí mi lára sàmì sí mi lára láàárọ̀ ẹ̀ pé Jésù lẹ́ẹ̀mẹ́ta bí àrá sàmì sí mi lára nínú àwọn tí ó wọ paradíṣe Olódùmarè jẹ́ kan nínú wọn àdúrà. ṣe Olúwa náwó ṣe mí lọ́kàn nù wọn sàmì sí mi lára sàmì sí mi lára sàmì sí mi lára sàmì sí mi lára láàárọ̀ ẹ̀ pé Jésù lẹ́ẹ̀mẹ́ta bí àrá sàmì sí mi lára nínú àwọn tí ó wọ paradíṣe Olódùmarè jẹ́ kan nínú wọn àdúrà. ẹ̀yìn òkè bàbá Olúwa Olódùmarè sàmì sí mi lára sàmì sí mi lára sàmì sí mi lára sàmì sí mi lára àmì Olódùmarè àmì ìyanu bàbá ọmọ ẹ̀mí mọ́ ṣe bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ fún mi láàárọ̀ aya mi ọmọ mi sàmì sí mi lára sàmì sí mi lára. wo bí ẹ bá dúpẹ́ tán ọ̀rẹ́ dúpẹ́ àjíǹde màá ní kó o béèrè Olúwa ní ká ẹ béèrè ohun tẹ́ ẹ fẹ́ ó ní kí n gbàdúrà lé ká ẹ béèrè ohun tẹ́ ẹ fẹ́ ọ̀yà gbé ọwọ́ láyà kó ṣàmì méje bí àrá ẹ wo bí. lálẹ́ àná bá a tètè lé màmá wa kalẹ̀ jáyé dé bẹ́ẹ̀ náà gbé òkú ọmọkùnrin kan wá tètè ń lọ ọgbọ̀n ọdún ẹ máa fọ ọlọ́run kọ́ máa yé ká máa sin ọlọ́run á lè ṣubú á gbé dìde ó ti dòkú. Agbe lọ ti fídíò kẹ́nà ẹni ẹ máa gbé lọ agbe lọ ti fídíò kejì ẹni ẹ máa gbé lọ agbe lọ ti fídíò kẹta ẹni ẹ gbé lọ bọ̀ mí ẹ wá gbé bọ̀ wálé wa pàṣẹ kúnlẹ̀dà lálẹ́ àná ẹ gbọ́ báwo ló ṣe rí sọ̀rọ̀. Báwo ló ṣe rí? Ó ti kú wọn tó gbede ó ti yọ ọkùnrin lẹ́nu wọ́n ti gbede wọ́n lọ wo fóònù pé bó ti rí fóònù lọ́ba ṣubú láti ibi fóònù ọba parí mẹ́ wọ́n bá rọ̀ṣẹ̀ lọ ṣútù wọ́n gbélé ẹ̀kíní kejì kẹta o ọmọkùnrin dáadáa ọ̀dọ́mọkùnrin tó wà yunifásitì. ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa yẹ ọkùnrin ọ̀bẹ̀rin máa wá sí ilé Ọlọ́run tó lóyìnbó ó wà nísàlẹ̀ tí Yorùbá rèé ẹ máa mú tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá gbogbo ọrẹ ẹ máa wọ èèyàn ẹ máa ṣe kíni máa wọ èèyàn máa wọ Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ ẹ ṣe àmì méje. Wo ẹ ṣe àmì yẹ kó pé méjìlá ohun tó béèrè látòní lọ ọjọ́ kẹsàn-án
oṣù karùn-ún màá ní kó rí bẹ́ẹ̀ ó wá ṣàmì 12 lórúkọ bàbá tọmọ tẹ̀mí mọ́ mẹ́ta lọ́kan Olódùmarè ó tọ́ béèrè bàbá ọmọ àtẹ̀mí mọ́ má jẹ́nikẹ́ni kó ṣàmì tó ẹ kó rí bẹ́ẹ̀. Yókè. Ẹ̀yin aṣọ́nà ẹ̀kọ́jú bí ẹ̀ṣiṣẹ́ yẹn kó lágbára gbogbo yín àtọ̀rẹ́ tẹ̀yìn náà. Jésù Olúwa wa. Àwọn wo ló fẹ́ lọ bí? Àwọn wo ló fẹ́ lọ bí? Ẹ mú ọ̀rẹ́ yín sókè. Ẹ nà sókè. Ká máa wá. Ngbà yẹn sọ́nà. Ẹ wá. Ọ̀nẹ́. Ẹ mú ọ̀rọ̀ yín sókè wọ́n ní ká máa wá ẹ̀tọ́ wọ́n ní káwọn kan dúró lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ lọ́pàá bẹ̀ kó ní kálukú ẹ̀gbọ́n gbòǹgbò ẹ̀mú gbòǹgbò báwo lẹ ti fẹ́ kán dúró. kí àwọn kan ó dúró lẹ́gbẹ̀ẹ́ bí lẹ́yìn bí. ọ̀yà o ẹ lọ sẹ́gbẹ̀ẹ́ jáde. lẹ́gbẹ̀ẹ́ àrùn àgbàlagbà ń bí so wọn tọ àwọn ajú ọmọ wa síwájú wa. àwọn kan dúró láyé obìnrin bẹ́ẹ̀. láyé obìnrin bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn glorious bẹ́ẹ̀. 4-4 ẹdun àtọmọbí obìnrin. wọ́n ti wà ń bẹ̀. ọ̀nà ọ̀rọ̀ yẹ sókè látẹ̀lé lọ sọ̀rọ̀ rẹ ṣó yẹ sọ̀rọ̀ ẹ̀mẹ́ ó yẹ ọ̀rọ̀ ẹ̀mẹ́. Ọdẹ àwọn ìránṣẹ́ sọ́dọ̀ yíyẹ sọ́dọ̀ yíyẹ ọlọ́dọ̀ yẹ nítẹ̀wọ́gbà lọ́wọ́ rẹ lọ́wọ́ mẹ lẹ́ẹ̀méje k'Olódùmarè ìbùkún ayérayé k'Olúwa kò fi dá wa lóhùn. Àmín 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 lórúkọ Jésù. Akọrin orin tó dùn tó lágbára tó tayọ ẹ máa mú wá sí wọn. gbà ẹ̀yin tó kìí ṣe gbóyè ẹ̀yin ọmọ ìjọ àtàwọn ọ̀rẹ́ àtàwọn ọmọ ọlọ́run ẹ̀yin olóyè ẹ jókòó. A fẹ́ gbàdúrà pé a gbàdúrà kejì fúnra wa a gbà kẹta fúnra wa ẹ lọ́wọ́ ká gbọ́ ìṣàn ẹ jọ̀wọ́ orí òkè yàtọ̀ bẹ́ẹ̀ lòkè mọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn àmì ńláńlá ó ń bẹ lórí òkè wọ̀nyí tó tayọ ẹjọ́ gángan ní ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta pé ògo f'Olódùmarè bí àrá gbogbo wa lágọ̀ọ́jì ó pé ògo f'Olódùmarè gbogbo ìbànújẹ́ rẹ̀ ó yọ sọnù ó yá o f'Olódùmarè lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta níjú gbogbo ènìyàn náà ìwọ nìkan àti ilé rẹ ní ọlọ́run ló gbójú gbogbo èèyàn kò yẹn ìlànà kò yẹn yípo yá o.
jókòó ẹ̀yin olóyè ẹ̀yin tí ò ṣe olóyè ẹ má jókòó ẹ̀dìdì dúró ẹ̀nàwó àtúnṣàmọ́ olóyè lọ́kùnrin lọ́bẹ̀rẹ̀ ẹ̀nàwó àtúnṣàmọ́ ẹ̀nàwó àtúnṣàmọ́ ẹ̀sùnlẹ̀ fún wa tìlétọ̀nà wa ọkùnrin wa obìnrin wa ẹ̀pẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀pẹ̀ bí àrá ẹ̀sùnlẹ̀ fún wa kó yẹ wọn kó dáa fún wa káyé wọn máa dáa lọ ilé àti ọ̀nà wa ẹ̀pẹ̀ bí àrá ẹ jọ̀wọ́ ẹ gbàdúrà yẹn kó lágbára káwọn náà máa ṣàmẹ́ ká máa tẹríba fún Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ ó yá àdúrà ẹ̀sán ló kọ Jésù bàbá Jésù bàbá àwọn olóyè rẹ̀ lẹ́yìn ọkùnrin àtàbẹ̀ kó máa dá fún wa kó máa dá fún wa kó máa yẹ yẹn Jésù. mo fẹ́ ká gbàdúrà fún àga mi ká gbàdúrà fún wa bólóyè kan bá lọ sí ẹ̀rẹ́gbẹ̀ báyìí òun ló máa bí lọ bólóyè kan bá kí ìyàn lọ àti ìyọ̀ǹda ẹja parí ó yẹ pé Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹni ọwọ́ ọ̀tún sí wa àdúrà gbogbo ìjọ káyé yín dá ipò tẹ́ gbà ẹ̀mí ìṣúlò ọwọ́ ẹrú ọgbà lé ìwà bí Ọlọ́run yóò máa bá ń gbé látẹ̀mí lọ ògo fọlọ́kùn. bẹ́ẹ̀ tẹ́ gbàdúrà fún wa lẹ́ẹ̀méje lóògùn bàbá dámadá ná kó rí bẹ́ẹ̀. ẹ dìde ńlẹ̀ Olúwa ẹ wo bí nígbà tí ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run fún wa ṣíàmà ohun tó lọ fi sẹ́mi lọ́kàn ni pé ká gbàdúrà àmì ìjọba Ọlọ́run kó hàn lára mi látòní lọ àmì ìjọba Ọlọ́run àmì ẹgbẹ̀rún ọdún àmì párádísì ẹgbẹ̀rún ọdún ìwé ìfihàn 20 párádísì tá a fẹ́ sọ̀kalẹ̀ ìwé ìfihàn 21 gbogbo ẹ̀pẹ̀jẹ̀sán lẹ́ẹ̀mẹjẹ náwó látòní lọ àmì ìjọba Olódùmarè yóò fara hàn nínú ayé látòní lọ ìjọba rẹ àmì ńlá àmì Olódùmarè tó gbọ́n ní pẹ̀lú yóò fara hàn nínú ayé mi látòní lọ kó pé lẹ́ẹ̀méje kó pé bí àrá kó pé àmì ìjọba rẹ kó fara hàn nínú ayé látòní lọ ẹ pé lẹ́ẹ̀méje kó nílá oyè àdúrà ẹsẹ̀ ló kọ́ ayé ẹlẹ́gẹ̀ yẹ́dọ̀gẹ̀ ló kọ́ ayé ló kọ́ yẹ́dọ̀gẹ̀ àmì ẹgbẹ́ àmì ìjọba yóò bára inú ayé mi rẹ̀ fún mi lágbára tó tayọ agbára tó tayọ agbára tó tayọ agbára tó tayọ agbára tó tayọ yóò bára àmì rẹ̀ ẹ̀mí yóò bára inú ayé mi yàtọ̀ ní lọ ọmọ mi tó ga Bíbélì jà wá àmì ẹgbàdá ẹgbàdá Just
ṣe àbí méje ìwọ nìkan gbaná bá wà bá a ti pọ̀ tó yìí lórúkọ bàbá tọmọtẹ mọ́ mẹ́ta lọ́kọ́ Olódùmarè kó rí bẹ́ẹ̀. lókè àdúrà kẹta Matthew 11:28 àdúrà àdá yẹ ẹ wá sọ́dọ̀ mi. Jésù ń sọ̀rọ̀ Jésù Olúwa rẹ Ọlọ́run mẹ ó sọ̀rọ̀ yẹ gbogbo èyí tí ń ṣiṣẹ́. yẹ tí àti tí ń ṣiṣẹ́. tí a sì di ẹrù wíwọlé lórí. yẹ èmi ó sì fi ìsinmi fún yín. yẹ ẹ gba àjàgà mi sí ọrùn yín. yẹ. kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Ọ̀tọ̀tọ̀ ẹrù wú gbogbo ló gbé wa bí pé Jésù lẹ́ẹ̀mejì ní kó gbà á lẹ̀ ní kí Jésù gbà á lẹ̀ lẹ́nu ẹrù wúwo ẹwú àtọ̀dọ̀ gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ àjàgà mìíràn ẹrù méjì fún ẹwú àtọ̀dọ̀ ẹ pè bí àrà lẹ́yìn táwọn tábí àwọn ẹ̀yà tábí jẹ́yìn ọjọ́ 66 ọkọ̀ rẹ̀ 31 ọbẹ̀ rẹ̀ 35 ọmọ 66 ẹ pè é bí Ọlọ́run alágbára àti gbọ́rọ̀ Ọlọ́run tó tayọ ẹ pè bí àrá méje kí làjàgà rẹ̀ kí lẹ́rù wíwò rẹ̀ ẹ wú àtọ̀dọ̀ gbogbo ẹ̀yìn tó ń ṣèṣe ìṣèwò ló ń ṣe ẹlòmíì ń jẹ ló ń wá kí kò mọ nǹkan kan kò mọ nǹkan kan ó yẹ ìpínlẹ̀ méje ẹ béèrè ẹ béèrè ẹ béèrè ẹ béèrè ó rí i pé ó bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Olúwa ó bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Olúwa láti rí lọ ìpínlẹ̀ méje kò péjú gbogbo ìyà ìwọ nìkan àti ilé rẹ ìwọ àtọmọ àbọkọ rẹ ó yá àdúrà yẹsì lóòkọ ẹjọgẹsẹ 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 bàbá mi bàbá. Bàbá ẹ wá sọ̀rọ̀ gbogbo ẹ̀yẹ tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ kí lè rò wúwo rẹ kí lè rò wúwo mi. Ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Àmín. Nọ́mbà 21 gbé ọwọ́ lé àyà gbé kan lé orí màá wọ ẹjọ́ ṣàmẹ́jọ. Ǹjẹ́ èmi àti àwọn ìránṣẹ́ rẹ ṣọ́ọ̀mà alábòójútó olùṣọ́ àgùntàn evangelist lọ́kùnrin lọ́bìnrin a gbàdúrà fún yín gbogbo yín bẹ́ẹ̀ tó pọ̀ tó pé kàdúrà yẹn ó gbà pé ká bẹ̀rẹ̀ sí rọ́wọ́ Olúwa láti ẹ̀dá ń lọ ẹ̀ní 28 5
látẹ̀lé lọ kẹ́bẹ̀rẹ̀ sí rí ìyanu tẹ́ẹ̀rí rí látẹ̀lé lọ ní òṣèré ní òṣèré lẹ́tà mẹ́tẹ̀ẹ̀tì wá àmì ìtẹ̀mí kó lè jù lórúkọ bàbá dàmàdàmà Olódùmarè kó rí bẹ́ẹ̀. Yókè 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 every American day. Olúwa ní ká gbàdúrà fáwọn àránṣẹ́ Ọlọ́run ṣíàmà alábòójútó àwọn pásọ evangelist ọkùnrin obìnrin ẹni ọwọ́ sí wa àti bàbá wa àtàwọn náà ẹni ọwọ́ ọ̀fẹ́ sí wa ẹni ọwọ́ méjèèjì sí wa ẹgbẹ́jọ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ta tó bá gbà á mú nínú àdúrà tiẹ̀ á mọ kọ́lọ́ gbàgbára wọ̀ àti ilé wa àtọ̀nà wa àtàyíká wa ẹ̀pẹ́rẹ́ mẹ́ta ibi tó wà yẹn kó mì ẹgbàdúrà mc náà ẹgbà àwọn akọrin náà ẹgbà ó yẹ àdúrà Jésù lórúkọ ìgbé lórúkọ àmín 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 àti fáwọn alàgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tájọ́yè alàgbà tẹ́lẹ̀ ẹgbàdúrà fún wa àmín ẹgbàá ẹgbàá àmín àmín. bẹ́ẹ̀ tẹ́ gbàdúrà fún wa ẹ̀ẹ̀méje lẹ́sẹ̀ àmín ó rí bẹ́ẹ̀ kó jù bẹ́ẹ̀ ládẹ̀mí lọ kí lè rẹ kó di lè yanu iṣẹ́ rẹ kó di iṣẹ́ yanu ayé àwọn àránṣẹ́ kó di iṣẹ́ yanu ládẹ̀mí lọ ládẹ̀mí lọ ládẹ̀mí lọ lórúkọ bàbá má kó rí bẹ́ẹ̀ yéèkè. ẹ̀yin ọlọ́run gbogbo èèyàn ọwọ́ kí ló kà ẹ ṣe gbọ́pọ̀. Praise the Lord. I will never be ungrateful. Ṣègbéa pẹ̀lú ayọ̀ ńlá. Olóòlò mi. Ẹ ṣé.
ohun tí ṣé gbogbo wa ti fi ọrẹ ìdúpẹ́ wa sílẹ̀ nípa oore ọ̀fẹ́ látọ̀dọ̀ bàbá wa wọ́n ní kí ẹnìkọ̀ọ̀kan wa kó kọ́ bá kò ká mú àṣẹ ìṣàmọ́dún jáde àwọn aṣọ́nà àgbà lọ láàrin ìṣẹ́jú méjì àṣẹ ìṣàmọ́dún ìpè mi tí mo ṣe tọdún yìí náà ni màá ṣe tọdún tó ń bọ̀ tí Jésù bá ti dé akọrin orin tó dáa tó ṣe jó sí dáadáa òun ní kẹfà nìkan. Má sọ pé kéré, má sọ pé kéré, má sọ pé kéré. Bàbá mi máa gba ìbọn kẹ́mi yìí má sọ pé kéré. Má sọ pé kéré, má sọ pé kéré, má sọ pé kéré, má sọ pé kéré. Bàbá mi máa gba ìbọn kẹ́mi yìí má sọ pé kéré. Ẹ̀jẹ̀ tí mo wọ ọjọ́ má sọ pé láyé wa, ẹ̀jẹ̀ ká dìde tó láyé wa. Jésù Olúwa wa. Bàbá ní pé Ọlọ́run ní kí gbogbo wa dìde tó ká jó láyé wa ohun tó bá ní kó fún Ọlọ́run ìgbé àṣẹ ìṣàmọ́dún èmi àti ilé mi wípé àṣẹ ìṣàmọ́dún ó yẹ akọrin nígbà mo yọ sí Ọlọ́run àríyàmọ́ ọ̀run ẹ máa jẹ aṣọ́nà ó yẹ náà gbà lọ bàbá nígbà mo sọdún sí Ọlọ́run àríyàmọ́ ọ̀run bàbá mi. Aṣọ́nà ẹ̀gbà ní àgbàdìá. Aṣọ́nà ẹ̀gbà dáadáa. Bàbá ń ṣọ́jú. Ìní máa fi rí. Ìní máa fi tó pẹ́. Òní máa jẹ́ àyẹ̀ mú. Ọpẹ́ ní ipò tó. Òní máa jẹ́ àyẹ̀ mú. Ọrẹ àṣẹ ìṣòro nílò ẹgbẹ́ kàdé dáadáa. Ọlọ́pẹ́ máa jẹ. Ó ní lọ́jọ́ àjọ wa, ọlọ́pẹ́ máa jẹ.
asọ́nà ẹ bá ní gbàdá ẹ bá ní gbà kíá. When the Spirit of the Lord is upon my soul, I will dance the way dance, dance, dance. I will dance, I will dance, I will dance the way dance, I will dance, I will dance, I will dance the way dance. Nígbà tí mo rí bẹ́sẹ̀ tó. Nígbà tí mo rí bẹ́sẹ̀ tó. Bàbá nígbà tí mo ń lọ ṣe tó, mo wá sọ pé ọ̀pẹ ló lọ. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó, bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó, bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó, mo wá sọ pé ọ̀pẹ ló yẹ. Gbogbo bí mo ṣe ń yọ, gbogbo bí mo ṣe ń ṣe. Gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀, ó ṣàtọ́jú mi lójoojúmọ́. Gbogbo bí mo ṣe ń gbogbo rárá bí mo ṣe ń yọ. Gbogbo bí mo ṣe ń ó ṣàtọ́jú mi lójoojúmọ́. Àwọn áńgẹ́lì ní Olúwa, ẹ jẹ́ ká jọ fọwọ́ pọ̀ kájọ ní Jèhófà. Ṣé lábàárà lẹ́bàlẹ́bà lẹ́bà asọ́nà àdájọ́ àgbàdo. Aṣọ rẹ̀ lẹ́bà ṣe lẹ́bà ṣe lálẹ́lúwà. Ẹ jẹ́ ká jọ fọwọ́ pọ̀ kájọ ní Jèhófà. Ṣé lábàárà Ọlọ́run tó tóbi, Ọlọ́run pàápàá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run pàápàá, ayé ọ̀gá ó fọwọ́ ṣe àwọn ọ̀gá ó wá ìṣàwó ìṣiṣẹ́ Ọlọ́run tó tóbi, Ọlọ́run pàápàá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run pàápàá, Ọlọ́run tó. asọ́nà Ṣọ́dún Ọlọ́run bá lè bẹ̀rẹ̀ ìfẹ́ Ọlọ́run ara kan tí ó fẹ́ dá. Olùgbẹ̀rù mi bàbá o. Èmi lè rọ́nà gbẹ̀gbà. ẹ ṣé o akọrin. Olùgbẹ̀rù mi bàbá o. ẹ ṣé o. Èmi lè rọ́nà gbẹ̀gbà. Òṣèlú Ọlọ́run ló bá mi lọ́la. Àjẹ̀tọ̀ Ọlọ́run ló bá mi lọ́la. Èrè tó bá ń wò bá mi lọ́la. Àlàyé tàbí Ọlọ́run ló bá mi lọ́la. Àdúrà ló lè ṣe é. Àdúrà ló lè ṣe é. Ṣé Ọlọ́run? Àdúrà ló lè ṣe é. Àdúrà ló lè ṣe é. Ṣé ìdòwò ló lè dòwò? Àdúrà ló lè dòwò. Àdúrà ló lè tún ṣe.
Kẹ́mi àjọkè lóbi ọ̀nì ẹ̀dùdẹ̀ dúró ọ̀nìkàfọ́ jẹ́ ọ̀nà olúwa ọ̀nẹ̀ dèjọ́ mẹ́jọ oúnjẹ ọ̀nà olúwa dèjọ́ mẹ́ owó kù ìṣẹ́jú márùn-ún tẹ̀ẹ́dẹ̀ kọrin lọ́sọ̀dà. Ta ló dàbí Olódùmarè? Downloaded from Zap.